ẹ jẹ́ kí a gbọ́ ẹranko ọmọ Ìgbò yìí, ẹ máa gbọ́ nǹkan tó sọ. In Lagos, you people should organize meeting and discuss. If a Yoruba man come, make you buy something from your shop, add money, talk money well. If you like, make you go buy it from China. Make they know say you are important. Add money. I don't need to talk too much about this. Ẹ̀yin landlord tẹ́ ń fún àwọn Ìgbò nílé, tẹ́ jẹ́ Yorùbá, yín ni mo bá lọ́rọ̀. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú. Orúkọ mi ni Saheed ọmọ yín nílẹ̀ Yorùbá. Mo rí àwọn fọ́nrán kan tí àwọn ọmọ Ìgbò tí wọ́n ní àwọn máa poison Yorùbá àti Benin látara bí iṣẹ́ ọwọ́ wọn burúkú tí ò dáa tí Ọlọ́run tú wọn láṣìírí tán wá ń wò pé wọ́n bínú torí pé gbogbo ọgbọ́n tí wọ́n ń dá ní láti pa wá sáyé àmọ́ Ọlọ́run kò jẹ́, orí wa Ẹlẹ́dàá wa ń kó wa yọ, ìfà wọn bàbá wa ó ń kó wa yọ. So mo rí pé àwọn èèyàn kan nínú àwọn sọ́pọ́tì arábìnrin yẹn, àwọn kan nínú àwọn ọmọ Ìgbò wọn ọ̀dẹ̀ sọ́pọ́tì arábìnrin yẹn torí àbòsí ò dáa. Mi ò lè sọ pé mi ò rí àwọn tán against nǹkan tó sọ ẹ ní Ìgbò, àmọ́ tá a bá ní ká dijú tẹ́ni burúkú kọjá, ẹni eré náà lè bẹ̀ lẹ́yìn rẹ̀. Ẹ jẹ́ ká watch àwọn ọmọ Ìgbò, wọ́n ní determination tó strong lórí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Ọlọ́run ọba tó sọ pé ojú Yorùbá là, torí pé Yorùbá ò plan, a lot of Yorùbá ò plan for any future tẹ́lẹ̀tẹ́lẹ̀, bíi ká talẹ̀, ká lọ patí, káwọn kan nínú wa sọ pé àwọn jẹ́ tọ́ọ̀gì kan jà. Style of Yorùbá nìyẹn from the beginning, kan jàjà ìsìn, nǹkan tí ó kàn wọ́n, nǹkan títí wọn ò kí ń jọ wọ́n lójú, bí kan gbé nǹkan wá láti ìlú òyìnbó kó shine, ìyẹn náà like. Ìran Yorùbá from the beginning nìyẹn, tó o bá ti sọ òyìnbó báyìí ọ̀tá Yorùbá mi nìyẹn. But nísìnyí báyìí Yorùbá ti dán lẹ́nu everybody torí pé ọmọ òjẹ̀yà ó náà ń gbọ́n, òyìnbó gan ò dá lẹ́nu ẹlòmíì mọ́ níbi tí ebi ti pa wèrè dé. Ayẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mo tún wá torí fọ́nrán kan, ẹ jẹ́ kí a gbọ́ ẹranko ọmọ Ìgbò yìí, ẹ máa gbọ́ nǹkan tó sọ. In Lagos, you people should organize meeting and discuss. If a Yoruba man come, make you buy something from your shop, add money, talk money well. If you like, make you go buy it from China. Make they know say you are important. Add money. I don't need to talk too much about this. Ẹ̀yin landlord tẹ́ ń fún àwọn Ìgbò nílé, tẹ́ jẹ́ Yorùbá, yín ni mo bá lọ́rọ̀. Watch as be smart. Mi ò ní sọ̀rọ̀ jù lórí ẹ̀bọ̀ tí inú làgbà fi ń sọ̀rọ̀, inú lòkù ẹ̀yẹ ń gbé, inú lẹ́sẹ̀ ìjò wà. Ẹ̀yin landlord tẹ́ jẹ́ ọmọ Yorùbá, ẹ ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kẹ́ ṣe, ẹ má jẹ́ kí ìjẹkújẹ pa yín o. Náà lórí ọ̀rọ̀ poison kò jẹ́ ṣe poison, ẹ̀yin ọmọ ìyá mi, ẹni fún tẹ́ bá ti ń rà lọ́wọ́ àwọn ọmọ Ìgbò kó lọ́fà o. Tó bá jẹ́ pé bóyá ọmọ Ìgbò ni alternative tó wà ládùúgbò yín, gẹ́gẹ́ bí tí Yorùbá ò bá sí ńbẹ̀, tẹ́ bá ti jẹun tán ẹ máa jorógbó náà, tẹ́ bá ti jẹun tán ẹ máa jorógbó, torí that is the fastest way tẹ́ fi kọ́kọ́ lè. Tí bá sọ fún yín pé kẹ́ láwọn àgbo kọ̀ọ̀kan lọ́wọ́ ń sìn tó jẹ́ pé kò ní múyàn tiẹ̀ ní jẹ̀dọ̀jẹ̀dọ̀, kò ní múyàn ní kidney problem, kò ní ẹlòmí kí ṣe gbóyàn lólówó. So ọgbọ́n tí mo akọ́ sọ fún general announcement ni pé tẹ́ bá ti jẹun ẹ máa jorógbó, ẹni gbogbo níṣe sílé tàbí ọ̀pá jẹ̀bú, ká lè máa fi kí ọ system wa kí nǹkan kan má bàa bàjẹ́ ní ara wa, torí wọ́n náà fẹ́ máa pa wá díẹ̀díẹ̀ ni. But Yorùbá ni wà Yorùbá ni wà tó bá fi actually àwọn Hausa náà practice ẹ̀, because a lot of ẹ̀wà tá à ń jẹ sniper nothing dry ẹ̀, a lot of àwọn ẹja gbígbẹ tẹ́ ń jẹ, torí mi kì í jẹ gbogbo àwọn kan bẹ́ẹ̀. Láti ìgbà tá a ti announce Yorùbá nation mi ò jẹ màálù mọ́, ó jẹ́ kí system mi wà okay. Wọ́n tó bá ṣe ń jẹ màálù gbàgbé system ẹ̀ ò lè wà okay, because wọ́n inject àwọn màálù tẹ́ ń jẹ yẹn. Tẹ́ bá fẹ́ confirm ẹ̀ lọ kára láàárọ̀ kùtùkùtù early morning, gbogbo ọmọ gbòòrò ní mímọ́ rìn gan, ẹsẹ̀ mi gùn, ẹ mọ̀ pé àwa máa wá ẹ̀dọ̀ màálù, a máa wá kinní kan màálù, a máa wá ìwo màálù, so àrìn súnmọ́ wọn gan. Early morning tójú òtí mọ̀ wọ́n inject àwọn màálù tẹ́yìn látẹ̀ fi ń ṣe pàtí, àánú yín dẹ̀ ń ṣe mí. Ẹlòmíì á sọ pé òun kinní kan rìn lára òun lọ́fà lára, ó ti jẹjẹkújẹ ni. Wọ́n inject àwọn kinní yẹn pẹ̀lú poison tí ò ní tètè pa àwọn màálù yẹn, ló jẹ́ kán rìn dọ̀gídọ̀gí. Màálù tó bá smart mọ́ wọn lọ́wọ́ ó máa ń já, màálù tó bá já láàrin wọn yẹn, kinní injection yẹn ó ti parí lára ẹ̀. Ẹ lọ notice, ajá yín tán èmi ò jẹ́ màálù mọ́ nọ́mà mi ìdẹ̀ kí n jẹ ẹja gbígbẹ málà kankan. Gbogbo nǹkan táwọn people yẹn ń ta ó ti kùtà lọ́dọ̀ mi, but ẹwà kò sọgbọ́n tí mo máa rí dá sí. Báyìí ni mo ṣe máa ẹ̀ṣọ́ ẹ̀wà yín dáadáa, ẹ jẹ́ kó rẹ sómi díẹ̀ sórí àkáwọn kẹ́míkà kankan lè bá omi lọ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sè. Tẹ́ bá dẹ̀ jẹun tán bó jẹ́ ẹ wo especially orógbó ẹ má yẹ kó jìnnà sí yín. So wọ́n tó bá dẹ̀ lówó lọ́wọ́, ẹ̀yin tẹ́ bá lówó lọ́wọ́ sorry, ẹ ṣe anti poison, ẹ ṣe sílẹ̀ kẹ́ lè máa fi ẹ wo prevention is better than cure. Tó bá dójú ẹ̀ tán ànírógun àárẹ̀. Àǹtí bá dẹ̀ ń sọ ní nǹkan tí mo ti weakness káàkiri especially ní Nàìjíríà àti àwọn èèyàn wa tó wà ní abroad, 80% they are sickler, 80% they are sickler.
ẹlòmíín wà báyìí ó wà báyìí àjọ sọ̀rọ̀ báyìí ó lálàáfíà báyìí bọ̀ tí nǹkan kan wà lára ẹ̀ tó jẹ́ pé ó ti damage. Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. Èmi wà níbà wá bú àwọn ọmọ Ìgbò ẹbí wọn kọ́ tí kì bá ṣe àwọn ẹranko ọmọ Yorùbá kankan tí ò gbọ́ràn. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò lè gbọ́. Gbàdá ń sọ ti Fúlàní kọ́ làwọn èèyàn kan ń wẹ́kọ̀mù Fúlàní sí ilé wọn. So mo ti ẹ̀rọ ọmọ Yorùbá tó fẹ́ bá mi jà nínú ìbàfù. Bàbá mi ní kí n má sọ̀rọ̀ yẹn pé kí n má sọ síta torí wọ́n paná ẹ̀ tí wọ́n tètè paná ẹ̀ ọmọ Yorùbá fẹ́ bá mi jà torí pé mo sọ̀rọ̀ sí ọ̀gá ẹ̀. So bàbá mi ti paná ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ mẹ́nu kúrò bẹ́ẹ̀. But lẹ́ni wọ́n ti ta ilẹ̀ bàbá wọn tán, wọ́n ti lu ẹlẹ́dàá wọn gan gbàǹgbò, ayé gan gbà wọ́n gangan fún ara wọn mọ́. Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wọn padà dàbí ọ̀rọ̀ my 12 torí ẹnu Yorùbá gan ò ká ọ̀rọ̀ my 12 mọ́. Yorùbá fúnra wọn ló ń pa ara wọn díẹ̀díẹ̀. Ibi tán bá para wọn dé fine. Mo ráwọn kan lẹ́nu jọ́ mẹ́ta tí Fúlàní lọ attack tán pariwo lóyè Sunday Igboho. My advice yín kẹ́ stop gbogbo nonsense yẹn, nonsense ni, totally nonsense ni. Tí nǹkan bá ṣẹlẹ̀ nílùú yín ẹbí kábíyèsí yín àtàwọn baálẹ̀ yín àwọn ló gbà bọ̀dé fún yín. Torí nígbà tó tẹ bá pé lóyè Sunday Igboho tó lóyè Sunday Igboho bá ń bọ̀ àwọn kábíyèsí yín lè sọ pé wọn rán wọn ṣẹ́ torí pé àwọn mọ̀ pé àwọn làwọn fún yín ní problem. So anything bá ti ṣẹlẹ̀ lágbègbè yín àwọn kábíyèsí yín ní kẹ́ lọ sọ pupa àtàwọn baálẹ̀ yín àwọn nìṣòro yín torí tí ò bá lọ́wọ́ wọn nínú so ẹyẹ jẹ́ máa make noise. Mi ò sí online torí noise, mo wà online torí fact reality ká gbéra wa débẹ̀ normal. Ọgbà ni mo ṣe wà mi ò kí ń parọ́ mi èpo ìyá anybody mi ò kí ń parọ́ mi láìkì àti parọ́ ni mi ní interest mi torí mo ṣe wà àti làyàn blow lójú òjẹ́ kankan fún mi mo bíran gan kò yé but mo tún ṣe kí ni mo tún nice mi kì í shit èèyàn mi ò dẹ̀ kí ń gbà kéèyàn shit mi wá mí nìyẹn. You understand? Ẹ rí pé normal mi kì í ya fọ́tò pẹ̀lú àwọn babaláwo bí mo lọ bọ̀ kankan mo wà láàrin èrò mi kì í lọ anywhere bí mo ṣe wà torí mo mọ orí èèyàn tí mo jẹ́. Understand? Wọ́n máa mọ̀ pé tèmi ó deep gan but ṣé orí kan tọ́lọ́ ń gbélé mi lọ́wọ́ yẹn ó lọ fà mo wà proud lórí ẹ̀ mi ì lè bẹ̀yàn péjọ kí ló ní lọ́wọ́ òun wáìnì mi ṣá ó kì í síbẹ̀ gangan ó deep. Dádì mi àti mọ́ìn mi ló understand òye àtọlọ́hun àti ya mọ́ìn mi àti ya bàbá mi àwọn tó lè understand mi dáadáa yẹn. Bọ̀ṣẹ́ lẹ́yìn tẹ̀kàn wò mí online ẹ ṣá máa wò mí o ẹ máa wo ẹ̀rìn ìgìlẹ̀ tí mi kẹ́dẹ̀ máa wo ṣéènì lọ́rùn ẹ máa wo fine boy ẹ já jókòó tí ń jẹ́jẹ́ máa gbádùn ayé yín kó yé yín ó lọ fàgàn. So ikú kò ní pa wá rèwerèwe ànírógun àìsàn o tẹ́ bá ti ń jẹ oúnjẹ ẹ máa jẹ nǹkan kan àjẹtẹ́lẹ̀ ikú tó yẹ pé àjẹgbé nìkún jẹbọ ẹ máa yẹ kán mọ̀ Yorùbá ni wá kò yé Yorùbá ni wá mo ti gbé yín débẹ̀ nìyẹn. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.